àmín. Èkó la wà yìí. Bẹ́ẹ̀ni. Èkó àbí bí kọ́ náà. Èkó náà ń gbé bí. Èkó ni wọ́n ń gbé bí. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ará Èkó ọ̀rọ̀ náà ń fi ìsọdọ̀ yín nísìn. Ó súnmọ́ bẹ́ẹ̀. Ẹ má fi ẹ̀tanú, ẹ má fi bọnú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀. Ìjẹta ni mo dé láti Kánò, mo sì máa tó ń gbọ́ ọ níbẹ̀. Ẹ má jẹ́ ayọ̀ máa lè lọ́wọ́ ara wa o, ẹ má jẹ́ ayọ̀ máa lè lọ́wọ́ ara wa. Àwọn bàbá wa lẹ̀ Yorùbá wọ́n ní ọmọ ẹni ò ní ṣe bí bẹ̀bẹ̀ rẹ̀. Káwá lọ fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹni ò ní. Máa Kánà. Mo fẹ́ kẹ́ ẹ mú yẹn dání. Mo fẹ́ kẹ́ ẹ mú yẹn dání. Bàbá yà kí ló dà bẹ́ẹ̀ bá máa bára yín sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ ẹ̀ tanú. Ó fi ọ̀dọ̀ wa nìyẹn. Mo ń ṣe analyst kan nígbà tí mo wà ní Kánò. Mo fi pé mi lérò pé ọmọ Yorùbá kankan tó jẹ́ mùsùlùmí. Láàpẹ̀ ló kọ mùsùlùmí kọ ṣáájú gbọ́ Nàìjíríà. Ìjẹ́ president rí Yorùbá tó jẹ́ mùsùlùmí. Ọmọ Yorùbá tó jẹ́ mùsùlùmí. Gbogbo ẹni kẹ́rọ wo àrírí o àgbọ̀rí o bẹ́lẹ̀ yìí bá tún fò wá ru wàláhì kò tẹ̀ wá lọ́wọ́ mọ́ láéláé. Ó tọrọ ni mo sọ fún wa. Ọlọ́run ní kí ó fò wá. Èkó lẹ́yìn ń gbé, èmi ń gbélé Haúsá, mo sì ti kó sáàrin wọn, kò sí nǹkan tí wọ́n ń sọ tí wọ́n sọ. Wọ́n ní bọ́ bá jẹ́ pé ọ̀wọ́ owó àti ọ̀yàyà tí oní Tinubu bá ná fáwọn tó bá yẹ kó wọ rẹ̀ bá ní àwọn ìbátan pé èkó lówó náà wà wọ́n ní bẹ́ẹ̀ gbogbo tí jẹ́ pásínà pé ara àyàn lọ́wọ́ láyé wọ́n ní òsíngbà táwọn yọ sẹ́kù táwọn ọba dùn lóko mbẹ. Àwọn tí wọ́n sì lẹ́nu ọ̀rọ̀ nù. Onípa báyìí ẹrù owó dáadáa ẹrù tó ń gbọ́ bá yá ẹ máa ṣẹ̀ṣọ́ kú sọ káàkiri nígbà tí kẹ́hìn yóò bá. Number one ẹni tí ń dorílẹ̀-èdè irú wà láàyè Yorùbá ni. Number one aṣáájú tọ́ọ̀gì ní Nàìjíríà Yorùbá ni. Akẹ́kẹ́ wọn là ń ṣe owó kátìkàtì sí kí là ń bá ká. Bẹ́ẹ̀ ni lọ́wọ́ ẹni tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kí lọ́ọ́ bá ká lọ. Subhana rabbika rabbil izzati amma yasifun.